A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú àti igbákejì rẹ̀ Dr. Ọbáfẹ́mi Hamzat ti darí àwọn èèyàn jàǹkàn-jàǹkàn lọ fún 2025 Christmas Carol of 9 Lessons bí wọ́n ti ṣe àdúrà fún ìbáṣepọ̀ àlàáfíà ní ìpínlẹ̀ Èkó àti jákèjádò Nàìjíríà. Níbi ayẹyẹ tí ó wáyé ní ilé ìjọba ìlú Ìkẹjà ni a ti rí àwọn òṣìṣẹ́ ìjọba, adarí ẹ̀sìn àti àlejò tí wọ́n fi ìwé pè bí wọ́n ti fi pẹ̀lẹ́kùtù ṣe ayẹyẹ ìbí àti ìgbé ayé Jésù Kristi. Lára àwọn ọ̀tọ̀kùlú ìlú tí ó wà níbi ayẹyẹ láti rí agbẹnusọ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Èkó Mudashiru Obasa, àwọn ìgbìmọ̀ òṣìṣẹ́ ìjọba, aṣòfin, olóyè láàrin ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ìpínlẹ̀ Èkó, adarí ẹ̀sìn, òṣìṣẹ́ ìjọba, ìyálọ́jà, bàbálọ́jà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Níbi wọ́n ti ń kí àwọn àlejò káàbọ̀ ní kọmíṣánná fún ọ̀rọ̀ ilé Ọlánrewájú Láyọ̀dé ti ṣe àpèjúwe ìpéjọpọ̀ yìí ní àkókò láti fi jọ́sìn, ṣe ìrònúpìwàdà àti ìgbàgbọ́ lákọ̀tun pẹ̀lú àkọlé tí wọ́n pè ní The Reign of Messiah, ìgbà ayé olùgbàlà. Ó ṣàlàyé wípé kàrólù kì í ṣe fún ayẹyẹ orin nìkan ṣùgbọ́n ìpéjọpọ̀ ti ẹ̀mí láti fi mọ rírì Kristi gẹ́gẹ́ bí ọba àwọn ọba, olúwa àwọn olúwa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ikọ̀ orogún méjì láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ti sọ lánàá wípé ẹgbẹ́ yìí wà lójúnà, wọn kò ní já ọmọ Nàìjíríà kulẹ̀. Alága gbogbogbò ẹgbẹ́ Tanimu Turaki ni ó sọ èyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn ní kété tí wọ́n parí ìpàdé pẹ̀lú àjọ elétò ìdìbò INEC ní ìlú Àbújá. Akọ̀wé ẹgbẹ́ Senator Samuel Anyanwu náà bá akọ̀ròyìn sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú akọ̀ròyìn. Turaki fi dá àwọn ọmọ orílẹ̀-èdè lójú wípé ẹgbẹ́ wọn yóò tẹ̀síwájú àti máa wà lójúnà ní agbára Ọlọ́run. Turaki tí ó gbà wípé àjọ INEC ni ó pe ìpàdé láti fi yanjú awuyewuye àti fàákájà tó ń lọ láàrin ẹgbẹ́ ní àwọn ọmọ ẹgbẹ́ tí òun ń darí wà níbi ìpàdé. Bákan náà ni wọ́n ṣe àwárí wípé lára àwọn ọmọ ẹgbẹ́ PDP tí wọ́n ti lé náà wà láàrin wọn tí wọ́n fi ìwé pè. Ó ní gbogbo wọn ni wọ́n jọ jíròrò pẹ̀lú àjọ INEC. Turaki ní INEC mọ̀ wípé àwọn ẹjọ́ kan ti wà nílé ẹjọ́, wọn kò sì lè sọ̀rọ̀ lórí ẹjọ́ tí wọn kò tíì gbọ́ ẹ̀sùn rẹ̀ nítorí wọn kì í ṣe ilé ẹjọ́, ṣùgbọ́n àwọn ti wí tẹnu wọn, àwọn ṣe àgbékalẹ̀ ohun tí àwọn rò wípé ó jẹ́ ìṣòro. Bí INEC ṣe ṣèlérí àti gbé gbogbo rẹ̀ yẹ̀wò kí wọ́n sì gbé ìgbésẹ̀ bí ó ti yẹ. Nígbà tí wọ́n béèrè wípé adarí ẹgbẹ́ wo ni INEC dámọ̀, Turaki ní ohun tí ó jẹ INEC lógún ni àti wá ọ̀nà àbáyọ fún ẹgbẹ́. Ó wá gbóríyìn fún alága àjọ INEC ọ̀jọ̀gbọ́n Joash Amupitan àti ikọ̀ rẹ̀ fún ọgbọ́n inú láti fún ikọ̀ méjèèjì ní àǹfààní àti sọ̀rọ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé àjọ yìí mọ ojúlówó adarí ẹgbẹ́ PDP. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Sínétọ̀ tó ń ṣaṣojú gbùngbùn Kogi Natasha Akpoti-Uduaghan ti rọ ààrẹ Bọ́lá Tinubu kí ó rí i dájú wípé 58.18 trillion naira owó ìṣúná tí wọ́n gbà lérò fún ọdún 2026 ṣe àgbékalẹ̀ ètò tí yóò mú àyípadà rere bá ìgbé ayé ọmọ orílẹ̀-èdè. Nígbà tí ó ń fèsì lórí àgbékalẹ̀ ìṣúná síwájú àpapọ̀ ilé aṣòfin lánàá, sínétọ̀ yìí ṣe àpèjúwe ìpàdé yìí ní èyí tí ó ṣe pàtàkì bí ó ti kìlọ̀ tako fífọ́n rere iye owó ju bí ó ti yẹ lọ, tako ìwúlò rẹ̀. Bákan náà ni Akpoti-Uduaghan ṣe ìkìlọ̀ wípé owó púpọ̀ nìkan ò lè tán ìṣòro tó ti walẹ̀ jìn lórílẹ̀-èdè. Aṣòfin yìí ṣàlàyé wípé ọ̀rọ̀ kan ṣoṣo ni ààrẹ sọ tí ó kan òun láràn gidigidi. Ó ní ọmọ orílẹ̀-èdè ń retí ìṣúná tí yóò mú àlékún bá ìgbé ayé wọn nípasẹ̀ ohun amáyédẹrùn tó ń ṣiṣẹ́ déédéé, ètò ìlera tí kò gani lára, ètò ẹ̀kọ́ tó múnádóko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, kì í ṣe èyí tí wọ́n á máa kà nínú pépà lásán. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ológun Adinkai ti rọ́bùrú ọkọ̀ pickup méjì tí wọ́n fura wípé
òun ló ń bá ẹgbẹ́ ISWAP kó ohun èlò ní ìpínlẹ̀ Borno. Alámòjútó ìròyìn Adinkai Lt Col Sani Uba ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde àná. Níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé àwọn ohun tí wọ́n rí nínú ọkọ̀ méjèèjì. Lára rẹ̀ ni spare táyà 31 31, spare rims 23 23, bicycles 2, ignition key starter 12, alternator 3, báàgì fúláwà 2, tìmùtìmù ibùsùn 1, àpò èédú 5, iṣu 24 34, blanketi 2, gàárì inú ọ̀rá 2, oríṣiríṣi aṣọ ọmọdé àti tàgbà, power bank 1 àti owó àfojúrí cash. Sani ní àwọn ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ìtanilólobó tí ó mú wọn dọdẹ bí wọ́n ti ń kó nǹkan wọ̀nyí bọ̀ láti Dapchi ní ìpínlẹ̀ Yobe lọ agbègbè Magumeri General ní ìpínlẹ̀ Borno. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Iléeṣẹ́ ọlọ́pàá ti ní àwọn kò tíì gba ìwé àṣẹ ìdájọ́ ilé-ẹjọ́ tí yóò darí wọn láti dẹ́kun òfin gíláàsì dúdú ọkọ̀ Motor Vehicle Tinted Glass Permit Policy níbi ẹ̀sùn tí àgbà amòfin Olúkúnlé Ẹdùn ṣe àgbékalẹ̀ sílé-ẹjọ́. Ọjọ́rú ni ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Delta fi àṣẹ ránṣẹ́ sí ọ̀gá ọlọ́pàá yányán àti iléeṣẹ́ ọlọ́pàá láti fi ṣe ìdáwọ́kọ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá láti má fi òfin de lílo gíláàsì dúdú ọkọ̀ jákèjádò orílẹ̀-èdè. Adájọ́ Joe Egwu tí ó pa àṣẹ yìí tún ṣe ìdáwọ́kọ̀ fún ọlọ́pàá láti má kan onímọ́tò lábùkù, kí wọ́n má fi ọwọ́ ṣìkún òfin mú onímọ́tò tàbí lọ́ni lọ́wọ́ gbà nítorí òfin. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde àná ni alukoro iléeṣẹ́ ọlọ́pàá Benjamin Hundeyin ti ní orí ẹ̀rọ ayélujára ni àwọn tí ń gbọ́ nípa òfin yìí, àwọn kò tíì gba ìwé láti ilé-ẹjọ́. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá yóò ṣe àgbéyẹ̀wò ìdájọ́ ilé-ẹjọ́ pẹ̀lú àwọn agbẹjọ́rò wọn, àwọn á sì tẹ̀lé gbogbo àṣẹ ilé-ẹjọ́ níwọ̀nba ìgbà tí àwọn bá ti rí ìwé àṣẹ gbà láti ilé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Obìnrin àkọ́kọ́ àná Aisha Buhari ti ṣe àfihàn wípé òtútù ẹ̀gbẹ́ pneumonia ni ó ṣekú pa olóògbé ààrẹ àná Muhammadu Buhari, kì í ṣe àìsàn jẹjẹrẹ kánsà. Ìyáàfin Buhari ṣe àfihàn yìí níbi ó ti ń ṣàlàyé ọjọ́ kẹyìn tí ọkọ rẹ̀ lò láyé. Buhari di olóògbé láàrin ọdún 2025 sí ilé ìwòsàn ní ìlú London kí wọ́n tó gbé òkú rẹ̀ padà sí Nàìjíríà lọ sin sí ìlú abínibí rẹ̀ ní Daura, ìpínlẹ̀ Katsina. Níbi ó ti ń ṣe ìrántí ọjọ́ ìgbẹ̀yìn Buhari ni Aisha ti ní ó nira fún Buhari, ó wà nínú ICU fún ọjọ́ díẹ̀. Ọjọ́ mẹ́ta tí ó gbẹ̀yìn ni ó burú jù. Aisha da ẹ̀bi àìsàn olóògbé ọkọ rẹ̀ ru ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ó ti ń fi ìyà jẹ ara rẹ̀, pàápàá jùlọ nígbà àkókò rẹ̀ lẹ́nu iṣẹ́ ológun. Àfihàn wọ̀nyí jẹyọ nínú ìwé ìtàn ìgbé ayé Buhari láti ọwọ́ Charles Omole. Nínú ìwé yìí ni Aisha ti ní Buhari jẹ́ ológun inú igbó fún 30 oṣù, pàápàá ní ẹkùn gúúsù pẹ̀lú bí òjò ṣe ń pa á tí aṣọ ológun rẹ̀ náà sì ń gbẹ mọ́ lára. Ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́yìn èyí ni Aisha ní ìgbàgbọ́ wípé òtútù ti ṣẹ́gìrì sí i ní ọ̀nà ọ̀fun àti nínú egungun, pẹ̀lú ọ́fíìsì ọlọ́yẹ́ tí wọ́n tún wá pèsè fún un lẹ́yìn tí ó fi iṣẹ́ ológun sílẹ̀. Nǹkan wọ̀nyí ni ó di òtútù ẹ̀gbẹ́ pneumonia sí i lára. Wọ́n ní àyẹ̀wò sputum tí wọ́n ṣe fún Buhari kò ṣe àfihàn àìsàn jẹjẹrẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Onímọ̀ ẹ̀sìn Islam Sheikh Ahmad Gumi ti tẹnu mọ́ wípé ìdúnàdúrà pẹ̀lú adàlúrú lè yanjú ìṣòro. Gumi fìdí ẹ̀ múlẹ̀ wípé ìdúnàdúrà ṣiṣẹ́ pẹ̀lú Niger Delta militants látẹ̀yìnwá. Fún ìdí èyí, kí ìjọba má fi ọwọ́ rọ́ ìdúnàdúrà negotiation sẹ́yìn. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook ni onímọ̀ ẹ̀sìn Islam tó máa ń fi gbogbo ìgbà dá awuyewuye sílẹ̀ yìí kọ sí wípé ogun nìkan ni kò lè yanjú ìṣòro. Ó tọ́ka wípé iléeṣẹ́ ológun ń wọ ìjàkadì pẹ̀lú ẹgbẹ́ Boko Haram àti adàlúrú láìsí àpẹẹrẹ wípé yóò wá sópin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
Afẹ̀sẹ́kù-bí-òjò ọmọ Nàìjíríà àti Bírítíkò Anthony Joshua ti fi ìkúùkù tú páàrí ara Amẹ́ríkà Jake Paul lónìí níbi ìjàkadì heavyweight bout tí ó wáyé ní Miami, ilẹ̀ United States. Ìdíje tí ó parí sí ìpele kẹfà 6 rounds ni Joshua ti fi ẹ̀yìn Paul gbolẹ̀ fún ìgbà kẹrin pẹ̀lú yíyẹ apá rẹ̀ ọ̀tún láti fi gba 26th career knockout. Paul, ẹni ọdún 28 tí ó jẹ́ ìlúmọ̀ọ́ká orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ kí ó tó di ajìjàkadì, ni ó ti gba ìkúùkù fún ìgbà 7 ṣùgbọ́n tí ó ń rí bí móríbọ́ wọ ìpele kejì second half ìdíje. Ó ń rọ́jú pẹ̀lú gbogbo ìkúùkù tí Joshua ń kó bò ó kí ó tó padà jọ̀wọ́ agbára ní 6th round. Nígbà tó ń sọ̀rọ̀ lẹ́yìn ìjàkadì, Joshua ní ìdíje ọ̀hún pẹ́ ju bí ó ti yẹ lọ. Kìí ṣe èyí tí ó dára tó ṣùgbọ́n ọwọ́ rẹ̀ padà dábìrà. Ó gbóríyìn fún akíkanjú Paul àti ìpinnu rẹ̀. Ó ní Jake ṣe dáadáa pẹ̀lú bí ó ti ń rọ́jú dìde láti gbìyànjú sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.